Okay. From that place. From that place, I mean. As I come, before I did that place, you can see where we come from. Why you? Put some good outside. Why you? I want to buy you. Wọ́n ti omi yẹn wọ́n ní o. Ó mọ̀ ta ni ẹ̀. Ìtàlá tó wà ẹ̀jẹ̀ wọlé ní sinmi. No, na this one. Ọ̀dọ̀ bàbá tẹ̀ ń gbọ́dọ̀ ìgbà wà. Mo ti sáfò mi kan, mo ti bá mi. Bọ́ọ̀dì kan, tí ó yẹ ládùúgbò mẹ́mí náà ni èyí ló fẹ́ gbà. Mo máa ń gbọ́ pé wọ́n máa ń jó lóró mi. Nǹkan tó ń bọ̀ lẹ́wẹ́ ara yẹn èmi ní sọ́kùn rẹ̀ ti pẹ́. Àdúgbò máa ń gbọ́ pé wọ́n máa ń jó lóró mi. Èmi ò tẹ̀ rí rí lọ. Èmi kò rí rí sí. Ọlọ́dún first time tó mi yẹn ṣe báyìí sóyè tó ń kó wọ́n ta yẹn. Ṣé bá ní eré? Ó ń kó wọ́n, ó ń kó tẹ ẹ́ kí súnmọ́ tó ṣe. Mẹ́sì ọtí jòrò. Mẹ́sì méjì. Mo bú tó lọ́jọ́ lẹ́yìn báyìí. Ẹgbẹ́ ayé epo yìí tó kú mẹ́sì. Ṣé bó ṣì wà rẹ̀? Epo ìjọba ayé epo yìí tó kú mẹ́sì. Ṣé bó ṣì wà rẹ̀? Hey!